kí yín ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ pé a kú ìsinmi ní òní. Olúwa yóò fún ọkàn wa ní ìsinmi. Olúwa yóò fi ọlọ́kàn balẹ̀. Olúwa yóò mú inú rẹ̀ dùn. Olúwa yóò mú ayọ̀ rẹ̀ kún. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo kí yín káàbọ̀ síwájú Olúwa lónìí. Olúwa yóò ṣe ohun titun nínú ayé yín. Ó ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ lónìí wípé ilẹ̀kùn àánú yóò ṣí fún ọ, ilẹ̀kùn ojú rere yóò ṣí fún ọ. Olúwa yóò ṣí ìwé ìrántí kàn ọ́ ní àkókò yìí. Olúwa yóò gbé ọ ga. Olúwa yóò fi òrèrè tì ọ́ lọ́rùn láti àkókò yìí lọ. Lórúkọ Jésù Kristi Olúwa, ìwọ ò ní ṣiṣẹ́ lásán, ò ní ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ. Iṣẹ́ rẹ yóò lérè ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ni a rí nínú ìwé wòlíì Èsíkíẹ́lì orí 24 ẹsẹ̀ 26. Èsíkíẹ́lì orí 24 ẹsẹ̀ 26. Èmi ó sì ṣe àwọn àti ibi tí ó yí òkè mi ká ní ìbùkún. Èmi ó sì jẹ́ kí òjò kí ó rọ̀ ní àkókò rẹ̀. Òjò ìbùkún yóò sì wà. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tó dára yìí tí ẹ fi fún wa láti tẹ́tí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. Ní orúkọ Jésù Bàbá, ẹ gba ọpẹ́ wa. Jẹ́ bí a ti rán ọ̀rọ̀ náà jáde lónìí, ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn ènìyàn rẹ, Olúwa jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ. Gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó gbọ́ sí iyì. Lórúkọ Jésù ti Násárẹ́tì, a ò ní sọ sí ìdálẹ́bi. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ tiwa. Ògo ni fún orúkọ rẹ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a kíyèsí lónìí ó ní òjò ìbùkún yóò sì rọ̀. Òjò ìbùkún yóò sì rọ̀. Òjò ìbùkún yóò sì rọ̀. Òjò ìtura yóò rọ̀ lé ọ lórí. Olúwa yóò rọ̀jò ìbùkún sínú ayé rẹ. Olúwa yóò rọ̀jò ìtura sínú ìdáwọ́lé rẹ. Olúwa yóò rọ̀jò ayọ̀. Olúwa yóò rọ̀jò inú dídùn. Olúwa yóò rọ̀jò ìwòsàn àti ìṣẹ́gun sínú ayé rẹ. Láti òní lọ, òjò àánú yóò rọ̀ sórí ìdáwọ́lé rẹ gbogbo ní orúkọ Jésù. Òjò ìbùkún yóò sì rọ̀. Ó jẹ́ ìlérí Ọlọ́run. Ìlérí Ọlọ́run tí kò lè yẹni. Ìlérí Ọlọ́run tí kò lè sákìní. Ìlérí Ọlọ́run tí kò lè tàsé ni. Ọ̀rọ̀ ìrètí yìí, ọ̀rọ̀ ìdánilójú yìí, ọ̀rọ̀ ìtùnú yìí, ọ̀rọ̀ àlàáfíà ó ní fún ọ lónìí. Bí a bá ti ẹ̀kọ́ sílẹ̀ nínú ayé yìí, Olúwa ṣetán láti tẹ́wọ́ gbà ọ́. Nínú ìwé wòlíì Èsíkíẹ́lì orí 24, níbẹ̀ ni a ti kọ sílẹ̀ wípé bí a tilẹ̀ ń la ìṣòro kọjá, tí a ń la ìpọ́njú kọjá, tí a ń la wàhálà kọjá, tí a ń la ìdààmú ká kọjá, nírú àkókò bí eléyìí, ìrètí ń bẹ fún ọ, ìwọ àti ará ilé rẹ. Èsíkíẹ́lì orí 24 ó jẹ́ ọ̀rọ̀ ìrètí fún orílẹ̀-èdè Ísírẹ́lì, fún àwọn ọmọ Ọlọ́run láti mú wọn padà bọ̀ sípò sọ́dọ̀ Ọlọ́run tìkára rẹ̀, sọ́dọ̀ Ọlọ́run alààyè, láti mú kí a lè tún ìjọsìn wa ṣe pẹ̀lú Ọlọ́run, láti sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́, láti sin Ọlọ́run bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Èsíkíẹ́lì ó kéde ọ̀rọ̀ ìrètí yìí fún ilé Ísírẹ́lì lẹ́yìn ìgbà tí a ti kó Jerúsálẹ́mù ní ìgbèkùn tí wọ́n sì ṣubú, tí àwọn èèyàn ti sọ tẹ́ḿpìlì Ọlọ́run di ìbàjẹ́. Bẹ́ẹ̀ ni ìwẹ̀nùmọ́ ilé Ísírẹ́lì yóò jẹ́ 70 ọdún nínú ìgbèkùn. Èsíkíẹ́lì wá fi àwòrán Ọlọ́run hàn wá. Ó fi àbùdá ìwà àti ìṣe Ọlọ́run hàn wá. Ó fi Ọlọ́run tí ó jẹ́ olódodo hàn wá.
ó fi ọlọ́run tó jẹ́ aláàánú hàn wá, ó fi ọlọ́run tó jẹ́ olóore hàn wá, ó fi ọlọ́run tó jẹ́ olótìtọ́ hàn wá, ó tún fi ìwà mímọ́ ọlọ́run hàn wá èyí tí kò lè yí padà. Ké hallelujah. A rí ẹwà ògo ọlọ́run gẹ́gẹ́ bí Ìsíkẹ́lì ti fìdí rẹ̀ múlẹ̀. Ìsíkẹ́lì fi títóbi ọlọ́run hàn, Ìsíkẹ́lì fi agbára ọlọ́run hàn, Ìsíkẹ́lì fi ìfẹ́ àti ọlọ́run àti àánú ọlọ́run hàn, Ìsíkẹ́lì fi ìfẹ́ àti àánú ọlọ́run hàn. Ọ̀rọ̀ ìdánilójú àti ìrètí ni èyí pé ọlọ́run yóò mú àwọn èèyàn rẹ̀ padà bọ̀ sípò kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọlọ́run yóò mú wọn padà bọ̀ sípò kúrò nínú ìwà búburú wọn. Ọlọ́run yóò mú wọn padà bọ̀ sípò kúrò nínú ìgbèkùn. Ọlọ́run yóò mú wọn padà bọ̀ sípò kúrò nínú òkùnkùn wá sínú ìjọba ìmọ́lẹ̀ àyànfẹ́ ọmọ rẹ̀. Èzíkíẹ́lì tún sọ síwájú sí pé ọlọ́run yóò jẹ́ olùṣọ́ àgùntàn wọn, yóò sì fún àwọn èèyàn rẹ̀ ní ọkàn títún láti sìn lẹ́mí àti lótìtọ́, pé ọlọ́run yóò gbé ìjọba kan kalẹ̀, ìjọba àlàáfíà, pé ọlọ́run yóò sì fún wọn ní tẹ́ḿpìlì tuntun. Ó yẹ kí a mọ̀ èyí pé gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run a ní ìdánilójú ìmúpadàbọ̀sípò tí ó jẹ́ ìmúlọ́kànlé fún àwọn ènìyàn rẹ̀. Nírú àkókò bíi eléyìí a ní ìdánilójú ìmúpadàbọ̀sípò tí ó fún wa ní okun àti agbára láti borí ìdánwò àti ìdààmú ayé. Ọlọ́run kò gbàgbé wa rárá o. Ọlọ́run bìkítà fún wa, Ọlọ́run ṣe ìtọ́jú wa, Ọlọ́run kò fi wá sílẹ̀ nígbà kankan rí, bẹ́ẹ̀ ni kò sì ní kọ̀ wá sílẹ̀. Ohun tí Ọlọ́run retí lọ́dọ̀ wa ò ní pé kí a yí padà sí ọ̀dọ̀ rẹ̀, kí a fẹ́ràn Ọlọ́run, kí a ní ìgbẹ́kẹ̀lé tó dópin nínú rẹ̀, kí a sì gbọ́ràn sí àṣẹ rẹ̀, kí a sì máa gbé ìgbésí ayé ìgbàgbọ́ wa nínú rẹ̀. Èsíkíẹ́lì orí 26 ó ń sọ fún wa wípé Ọlọ́run fi Ísírẹ́lì hàn gẹ́gẹ́ bí ọgbà àjàrà àti gẹ́gẹ́ bí agbo àgùntàn Ọlọ́run, tí Ọlọ́run sì jẹ́ olùṣọ́ àgùntàn wọn. Ó wá yànnàná rẹ̀, ó ṣe àkàwé láàrin olùṣọ́ àgùntàn rere àti olùṣọ́ àgùntàn búburú. Olùṣọ́ àgùntàn rere ó jẹ́ olùṣọ́ àgùntàn tó máa ń bọ́ àwọn àgùntàn. Olùṣọ́ àgùntàn búburú ó jẹ́ olùṣọ́ àgùntàn tí ó ń bọ́ ara rẹ̀, tó ń bọ́ ikùn rẹ̀. Olùṣọ́ àgùntàn rere a máa dá àwọn àgùntàn jẹ́ẹ́jẹ́, àwọn aláìlera a máa dà wọ́n jẹ́ẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni olùṣọ́ àgùntàn búburú kò bìkítà rárá fún àwọn àgùntàn bí kò ṣe fún ara rẹ̀ nìkan. Olùṣọ́ àgùntàn rere a máa bìkítà fún àwọn àgùntàn, bẹ́ẹ̀ ni ó máa ń fi ìfẹ́ rẹ̀ hàn sí wọn. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn búburú ní tirẹ̀ a máa hùwà ibi, a máa hùwà ìkà, a máa hùwà búburú sí àwọn àgùntàn. Olùṣọ́ àgùntàn rere a máa kó àwọn agbo àgùntàn jọ sọ́dọ̀ ara rẹ̀, a sì máa dáàbò bò wọ́n. Bẹ́ẹ̀ ni olùṣọ́ àgùntàn búburú a máa pa àwọn àgùntàn tì, a máa kọ àwọn àgùntàn Ọlọ́run sílẹ̀. Èsíkíẹ̀ ó ń bá àwọn aládarí Ísírẹ́lì wí nítorí ìwà ìbìkítà wọn àti ìwà ìmọ̀tara ẹni nìkan, èyí tí ó ń tẹpẹlẹ mọ́, tí a sì kọ àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Èsíkíẹ̀ orí 26 ẹsẹ̀ 1 sí 6. Ó ń tẹpẹlẹ mọ́ nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ àti ẹ̀ṣẹ̀ àìbìkítà fún àwọn èèyàn Ọlọ́run. Ó wá kéde ìdájọ́ Ọlọ́run lórí wọn nínú ìwé Èsíkíẹ̀ orí 26 ẹsẹ̀ 7 sí 10. Ó wá sọ àsọtẹ́lẹ̀ wípé Mèsáyà ń bọ̀, olùṣọ́ àgùntàn titun yóò wá láti wá tọ́jú àwọn èèyàn Ọlọ́run gẹ́gẹ́ bí ọkàn rẹ̀. A rí eléyìí nínú Èsíkíẹ̀ orí 26 ẹsẹ̀ 11 dé 29. Ké hallelujah. Ará olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí lónìí, àwa aládarí nínú ìjọ a ní láti yẹ ara wa wò, a ní láti yẹ ìgbésí ayé wa wò, a ní láti yẹ ọ̀nà wa wò bóyá ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. A ní láti kíyèsára láti má bọ́ sínú ìdẹ̀kùn ti èṣù, kí a má ṣe gbàgbé láti tọ́jú agbo Ọlọ́run, kí a mú ara Kristi dàgbà, kí a rí pé a mú wọn dé ẹ̀kún ìwọ̀n ìgbàgbọ́, ẹ̀kúnrẹ́rẹ́ ìgbàgbọ́
nínú Kristi Jésù. Àwa aládarí Kristẹni lónìí a gbọ́dọ̀ rí dájú pé à ń tọ́jú àwọn aláìlera nínú ìjọ Ọlọ́run. Lónìí Ọlọ́run ń bá wa dá májẹ̀mú ọ̀tun. Lónìí Ọlọ́run sọ fún wa, ó sì fi ìdí májẹ̀mú rẹ̀ múlẹ̀ nínú ayé wa gẹ́gẹ́ bó ti wà ní ìwé Èsíkíẹ́l orí 24 ẹsẹ̀ 15. Ó ní èmi ó bá wọn dá májẹ̀mú àlàáfíà, èmi ó sì jẹ́ kí àwọn ẹranko búburú dásẹ̀ ní ilẹ̀ náà, wọn ó sì máa gbé ní aginjù ní àìléwu, wọn ó sì sùn nínú igbó. Ọlọ́run ó ṣe ìlérí àlàáfíà fún wa lónìí. Ó ń bá wa dá májẹ̀mú àlàáfíà láàrin làásìgbò ayé, láàrin ìdààmú ayé, láàrin wàhálà ayé, láàrin ẹkún ohun òsì, láàrin ìpọ́njú àti àìlera, láàrin àìní wa. Ó ń bá wa dá májẹ̀mú àlàáfíà lónìí. Ọlọ́run yóò fún wa ní àlàáfíà nírú àkókò bíi eléyìí. Ó ní àlàáfíà mi ni mo fi sílẹ̀ fún yín, kì í ṣe bí ayé ti fi fún yín. Ó ní èmi ó pọ́n ọmọ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ. Ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà. Àlàáfíà Ọlọ́run yóò sì máa jọba ní ayé wa. Ọlọ́run yóò mú kí àwọn ẹranko búburú kí ó dásẹ̀ nínú ayé wa, kó dásẹ̀ nínú ilé wa, kó dásẹ̀ nínú ìdáwọ́lé wa. Àwa ó máa gbé ní àlàáfíà, àwa ó máa gbé ní àìléwu. Ìwé Sáàmù orin 4 ẹsẹ̀ 8. Ó ní Olúwa yóò mú wa dùbúlẹ̀ ní àlàáfíà, àwa ó sì máa gbé ní àìléwu. Àwa ó sùn, oorun wa yóò sì dùn. Ibùgbé wa yóò jẹ́ ibùgbé ìbùkún. Ọlọ́run yóò mú kí òjò ìbùkún kí ó rọ̀ sórí ilé ayé rẹ. Ọlọ́run yóò mú kí òjò ìbùkún kó rọ̀ sórí ilé ayé wa. Òjò ìbùkún Ọlọ́run yóò rọ̀ lé wa lórí, nítorí a kọ sílẹ̀ ní ìwé Jẹ́nẹ́sísì orí 9 ẹsẹ̀ 22 pé níwọ̀n ìgbà tí ayé yóò sì wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ìgbà ooru, ìgbà ẹ̀ẹ̀rùn àti ìgbà òjò, ìgbà ọ̀sán àti òru kì yóò dẹ́kun. Olúwa yóò rọ̀jò ìbùkún sórí rẹ. Olúwa yóò rọ̀jò ìbùkún sínú ilé rẹ. Olúwa yóò rọ̀jò ìbùkún sínú ìdáwọ́lé rẹ. Olúwa yóò rọ̀jò ìbùkún yí ọ káàkiri. Àwọn igi ìgbẹ́ yóò so èso rere fún ọ jẹ. Ilẹ̀ yóò mú àsokùn rẹ̀ wá fún ọ. Ààbò Ọlọ́run yóò wà lórí rẹ. Olúwa yóò ké ọ̀já àjàgà kúrò nínú ayé rẹ. Láti òní lọ, gbogbo àjàgà nínú ayé rẹ Olúwa yóò rún wọn wómúwómú. Olúwa yóò gbọ̀ ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn aninilára. Olúwa yóò gbọ̀ ọ́ sílẹ̀ kúrò nínú ìgbèkùn. Olúwa yóò mú kí ìnira kí ó jìnnà sí ọ. Jésù Kristi ó ní olùṣọ́ àgùntàn rere. Jésù Kristi ó ní olùṣọ́ àgùntàn ńlá. Jésù Kristi ó ní bíṣọ̀bù ọkàn wa. Ẹni tí ó lè ipa àti ìpín nínú májẹ̀mú àlàáfíà yìí gbọ́dọ̀ fi ayé rẹ̀ fún Jésù Kristi. Fi ayé rẹ̀ fún Jésù lónìí. Gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ìgbé ayé rẹ̀. A ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ̀. Gbàdúrà yìí pẹ̀lú mi pé Jésù Olúwa, mo jẹ́wọ́ rẹ lónìí gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Wá sínú ayé mi, kọ orúkọ mi sínú ìwé ìyè. Fún mi ní agbára láti sìn ọ́ títí dópin ní orúkọ Jésù Kristi Olúwa ni mo gbàdúrà. Àmín. Ará olùfẹ́, mo fẹ́ ká gbóhùn àdúrà sókè sí Ọlọ́run pé Olúwa jẹ́ kí ọ̀run mi kó ṣí sílẹ̀. Olúwa má jẹ́ n wà lábẹ́ ọ̀run títì. Láti òní lọ, Olúwa rọ̀jò ìbùkún rẹ sínú ayé mi, rọ̀jò ìbùkún rẹ sínú ilé mi, rọ̀jò ìbùkún rẹ sínú ìdáwọ́lé mi gbogbo. Jẹ́ kí ilẹ̀ kó mú èso rere jáde fún mi wá. Láti òní lọ, èmi ò ní mú omi ìyàn, bẹ́ẹ̀ ni èmi ò ní jẹ oúnjẹ ìpọ́njú. Jẹ́ ká mú àdúrà wa sí ìdánudúró nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Mo súre fún ẹ̀yin olùgbọ́ mi lónìí pé lórúkọ Jésù ọ̀run yóò ṣí sílẹ̀ fún yín. Ẹ̀yin ò ní wà lábẹ́ ọ̀run títì. Olúwa yóò rọ̀jò ìbùkún sínú ayé rẹ. Olúwa yóò rọ̀jò àlàáfíà sínú ayé rẹ. Olúwa yóò rọ̀jò ìṣẹ́gun sínú ayé rẹ. Láti òní lọ, ilẹ̀ yóò mú àsopọ̀ rẹ̀ jáde fún ọ wá. Lórí ilẹ̀ alààyè ìwọ ò ní jẹ ìkorò. Lórúkọ Jésù ò ní jẹ kíkan. Àlàáfíà Ọlọ́run yóò máa bá ọ gbé. Oore ọ̀fẹ́ Kristi yóò tó fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.